Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Welcome, my children. Welcome. Ìyá wa tó ní kí ni Tinubu ṣe wọ́n ní ẹni sùúrù sà. Wọ́n ní bẹ́ẹ̀ Tinubu must still go. Yes, Tinubu must go to Aso Rock o. Ó ń lọ Aso Rock ní straight lẹ́ẹ̀kejì. Ẹ bá gbóhùn sókè sà. Ẹ ra ìyá mi, ẹ kalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò, Ọlọ́run á máa dúró tì í. Àṣẹ o. Ọlọ́run á dúró tì bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho. Àṣẹ Èdùmàrè. Tinubu must continue. Kẹ́ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọn ò lójú tì ni. Tó bá lójú tì wọn ò ní máa sọ nǹkan tí wọ́n ń sọ nísìnyí. Ènìyàn ń fi ara ẹ̀ sílẹ̀. Jésù ti wà leléyìí. Jésù ti àsìkò wà leléyìí. Ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti lọ ṣe kíni o, láti lọ kó àwọn ènìyàn jáde. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ. Èyí tó wá dùn mí jù òun ni bọ̀dá alágbádá tó wà gbádá káàkiri. Bọ̀dá àbí àǹtí. Pẹ̀lú ọ̀pá tó fi ń dà màálù tó gbé káàkiri. Ẹni tó yẹ kójú máa tì. Ọmọ inú ẹ̀ ṣe nǹkan, gbogbo nǹkan ló ti fi bẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká jọ ṣe kíní yìí. So ìwọ tó yẹ kó jókòó sí pálọ̀ ẹ̀ tó ṣe ń gba atẹ́gùn kó máa gba orí yìí sìn kó ṣe wá ń sọ̀rọ̀ jákujàku káàkiri. So in fact àti gbogbo àwọn ajá ẹ̀ tó kó síta tẹ bá tiẹ̀ rí gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà kò sí ètò wúlò nù wọn. Wọ́n wọ aṣọgan ọ̀bára mu lára wọn. Gbogbo wọn rí jákujàku ètò ti bóra ètò ti ṣe kíní àwọn bẹ̀ sí bú èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ní làákàyè. Nígbà tó ń wà nú ogbó tó ń ṣe fàá tí bàbá yẹn ṣe wàhálà àwọn ń sùn tìyàwó wọn wọ́n ń dóbò ńlé wọ́n ṣe ranù wá gbọ́ sórí kíní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ro ibi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho tọmọtọmọ tilétilé ẹ̀ ló máa di. Àṣẹ. Gbogbo ẹnikẹ́ni tó bá sáré ibi lórí ẹ̀ tó máa forí ara ẹ̀ máa gbé ni. Àṣẹ. Àwọn amáṣàǹfààní irú ẹkùn for life ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ irú ẹkùn ni òun ló lè ṣe é. Tinubu náà ló lè ṣe é. So lẹ́yìn Tinubu kò séèyàn mọ́ lẹ́yìn irú ẹkùn kò séèyàn mọ́. Àwọn OPC àsìkò tí wọ́n ti lọ ó ti fi èrú gba ìbùkún látọjọ́ tó ti pẹ́ bọ̀ àwa náà kéré nínú ayé mọ́. So gbogbo ìjà àwọn wèrè kan sọ̀rọ̀ wọ́n ní ìjà tó jà máa 12 ìjà ni ṣé òun ló jà ìjà máa 12 ni àìmọye àwa èmi gbé máa 12. ẹ fọwọ́ bọ̀dá àǹtí Gani kalẹ̀ ẹ jẹ́ ká celebrate lẹ́nu ọ̀la máa sọ̀rọ̀ nípa àǹtí Gani. Ìwé ẹkùn for life. Àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́. Àdìsá ló lè ṣe. Àdìsá ní sẹ́. Ẹ bá máa play òṣùpá pẹ̀lú ẹ kó máa lọ lábẹ́ pẹ̀lú ẹ̀. Ó dà ẹ ṣe. Ìyá tó ní 53 days ni àwọn ọmọ yẹn lò ní captivity 53 days kọ́ o 55 days èní ní 10 èní ní on the 10 wọ́n lè ti kọ́ wọn látọ̀ the 15 so wọ́n ti lò 55 days 5 days pé lókùn tó máa fi pé 2 months tí wọ́n ń lò. Ẹ wá pọ́ìntì fún wa pàtó ti ń jí àwọn ọmọ gbẹ́rẹ́ tayé Jonathan àwọn ọmọ skul wo ni wọ́n kó báyìí tí president yẹn dẹ̀ gbà wọ́n jáde. Èmi ò fẹ́ mọ̀ bóyá gbà wọ́n gangan lèmi ò fẹ́ mọ̀ o ṣùgbọ́n ẹ sọ fún wa ìyá wa Victoria Adébáyọ̀ ẹ sọ fún wa president tó ṣe wọlé ní Nàìjíríà ìyá wa ní kẹ́ bá gbó sókè wọ́n ní kẹ́ sọ̀rọ̀ sókè wọ́n ní kí ni yóò clear dáadáa. Ṣé mi ò mọ̀ bóyá wọ́n gbọ́ mi báyìí mo ṣe sọ̀rọ̀ so inú mi ṣàdùn ayọ̀ mi kún because at the end of the day nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò gbà fún un. This will be the first and the last time tó máa ń bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lágbára Ọlọ́run. Suppose pé kíkiri ìtúṣẹlẹ̀ ibi tó bá ti ń gbèrò ẹ̀rọ ó máa gbọ̀run lọ ni. Àṣẹ. Àwọn ò kì í ṣe ọmọ kan màdé kì í ṣe family ọmọ wọn rí. Nínú mi dẹ̀ dùn because ṣé nǹkan tún kú níbẹ̀ àbí wọ́n pè wọ́n nígbà tó fẹ́ lọ adopt ọmọ àti mo tún gbọ́ tán níyàn méjì ṣùgbọ́n. Èèyàn méjì ní ìjọ tó ń wá kó wọn pa tíṣà kan wọ́n wá bẹ́ẹ̀ kan lórí ìjọ méjì. Ṣé wọ́n lọ ẹjọ́ tó wà tẹ̀ mọ́ gọ́vnà ìṣe ìdílé ẹjọ́ ẹjọ́ fámìlì wọn ẹ compensate fámìlì wọn ẹ ní ìjọ pé wọn mọ wọn fún wọn scholarship ẹ dẹ̀ ní ìjọ pé wọn mọ ìyá wọn tó lè kó lọ yẹn jọ after tẹ̀ bá ti gbé wọn lọ sí hospital wọn máa ní therapy wọn dẹ̀ máa need a lot of financial support ẹjọ́ inú mi dùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń dùn bò bí wọ́n ṣe ń dùn náà mo fà tún nǹkan tó ń wọ the other way fáwọn èèyàn wá pé wọ́n ṣàṣe máa fún wọn ní quality life because Nigeria tó ti mú wọn kúrò bá wọn kì í ṣóye nǹkan tí mo sọ máa ń wọn ẹ̀mí wọn ò tún jọ wọn lójúmọ́ so
I'm so happy. I'm so happy. Kọ́ dúró ná because àwọn tó wà lórí TikTok gan bọ́yé sọ pé àwọn ò gbọ́ yín dáadáa àwọn tó wà lórí YouTube gan sọ pé àwọn ò gbọ́ yín dáadáa. Àkọ́kọ́ fún mi money gun ẹ ṣé o. Mo dúpẹ́ ìyá mi mo dúpẹ́ stáàfù làwọn àwọn tó ní péjì Yorùbá wù yìí nìyẹn. Onílé làwọn eléyìí onílé ni wọ́n sanwó ọpẹ́ ni sanwó ọpẹ́ tó bá pàápàá ni wọ́n lọ sanwó ọpẹ́. Ẹ ṣe wo oríire ni o màámi ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ kò ní rẹ̀ yín o agbára ò ní dá yín o. A kú oríire o à ń fàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ààrẹ Tinubu pé wọ́n ṣe o ṣe gbogbo wa náà ti rí nísìn pé ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè sẹ́rí tí bàbá àwọn tá rò pé bóyá wọn níṣe kankan sẹ́rí tán ṣe bí ò bá sọ pẹ́lọpẹ́ wọn bóyá ìbámọ̀ ṣe é ṣe o adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Oṣà ọkọlá Nàìjíríà limited. Abẹ́rẹ́ pé ìgbà kan dé ní gbogbo nǹkan mọ̀ ó mọ̀ ń yí padà ọmọ dúpẹ́ wọ́n ti fi ẹsẹ̀ rere wọ́n ti fi tẹ̀lé Yorùbá lórúkọ Jésù Ọlọ́run adẹ́gbà Ọlọ́run máa gbà wá pátápátá lọ́wọ́ àwọn ìka ẹnìbí yìí lórúkọ Jésù Ọlọ́run á gbà wá Ọlọ́run á jà fún wa gbàdúrà gbogbo àwọn tí wọ́n wá dé lásìkò yìí Ọlọ́run á bá wa dáwọ́lé wọn. Ẹjọ́ kí ìjọba Ọ̀yọ́ state àti Nàìjíríà kan ṣe kankan fáwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti miss school wọ́n ti miss a lot of things their health ẹjọ́ kan tẹ́ẹ̀kì àwọn dáadáa àtàwọn ìdílé tí wọ́n pa bàbá tí wọ́n pa yẹn Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká sí ni Ọlọ́run á dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá lórúkọ Jésù a kú oríire Yorùbá wuyì thank you so much my sister thank you kò ní rẹ̀ yín kò ní sú yín lórúkọ Jésù ọmọ tí yín wọn ò ní sírì o gbogbo tó bá ń lọ bá àánú Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ o ẹ kú ṣẹ́gun o ẹ kú thank you Bàbá Èkìtì I greet you ẹ ṣé gan ẹ kú àìsùn ní gbogbo ìgbà Ọlọ́run àtúbọ̀ máa bá mi ròyìn lágbára o ẹ ṣé gan olùkọ́ kẹ́mi náà dá sí ni o ẹ ṣé. Ìfowó dé ìdẹ̀ra dé. Hello sir, our father we are grateful. The president sir, we are grateful. We understand your commitment to our safety and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Thank you. Àdúpẹ́ àkànbí ọmọ lọ́dún sílẹ̀ ìjẹun bá ọmọ ọlọ́mọ ṣe ń jẹun ìjọ wo náà ti jẹun gbẹ̀yìn ní kí mo máa rògbòdúrà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò clear mi gan kò clear mi. Ẹ pè mí lórí fóònù ní ẹ pè TikTok ní ìmọ̀ kan tí mo ṣe ẹ máa gbọ́. Ẹ̀yin èèyàn tá mọ̀ nípa TikTok ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kí ni màá ṣe o. Ẹ bá gbọ́sọ̀ ẹ̀yin tá mọ̀ nípa TikTok ẹ dákun ẹ ṣàánú mi kí ni màá ṣe. Màá wá rògbò báyìí lọ́dà mi. Oríire máa. Oríire nìyẹn o. Oríire o adúpẹ́ fọlọ́run. Adúpẹ́ o. Oríire náà mo kí yín màámi mo kí yín Ọlọ́run ní padà. Ọlọ́run ní ẹja kí. Mo kí yín gbogbo wa pátá mo kí yín mo kí gbogbo wa mo kí Chief Sunday Igboho mo kí gbogbo àwọn Nàìjíríà military gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà gbogbo wọn àwọn èèyàn dáadáa àwọn tí Yorùbá wa ni mò ń kí o mi káwọn ti Fúlàní o mi kí Fúlàní o mi kí ọlọ́pàá Fúlàní o ọlọ́pàá Ìgbò ọlọ́pàá Yorùbá ọlọ́pàá Haúsá ni mò ń kí o mi kí ọlọ́pàá Fúlàní must go ní kankan ṣe pẹ̀lú Fúlàní mọ́ kọ́ má kórí burúkú tí wọ́n bá wa kí Fúlàní má kórí burúkú bá wa kọ́kọ́ àwọn kó sì dànù kó sì dànù àwọn ẹ̀dákẹ́dà àwọn àṣìdá Ọlọ́run àwọn akóṣìgbérò kí wọ́n kórí burúkú kúrò nílẹ̀ Yorùbá padà síbi tó ti wá. Kọ́ parẹ́ dànù. Parẹ́ kúrò lórí ilẹ̀ wa.
àtàwọn kólúwò tẹ̀lé wọn kó tẹ̀lé wọn lọ àbẹ̀rí wọn mọ́. Ó dáa, ẹ ṣeun gan bàbá wa. Ẹ ṣe gidi gan mọ́ ẹ ṣe. Ẹ jẹ́ èèyàn mi bá mi dáná tap send. Ẹ bá mi lo promo code Abiola 223. Lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò sí third party. Ẹ jọ ìtẹ̀sí. Ní kí ẹ bá mi drop ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ tó mi tẹ bá mi drop onítàn ẹ̀jọ̀. Ẹ jẹ́ èèyàn mi bá mi dáná tap send. Bá mi lo promo code ní Abiola 223. Direct deposit ní ní third party. Ní third party. Ẹ bá ti fẹ́ send owó sí Nàìjíríà lákòókò tó bá fẹ́ send owó. Wá jẹ́ dọ́là, kó bá jẹ́ pound, kó bá jẹ́ euro, kó lè fẹ́ send $2. Kó lè fẹ́ send £2, ẹ gba $10 lọ́fẹ̀ẹ́. Ẹ jọ, 830 ló. Mo dúpẹ́ fún yín, kùdùsì fún yín o. Ẹ má dùn aládàá nìkan, jẹ́ bá mi ṣí ẹ̀ fáwọn èèyàn. Ẹ lo promo code mi. Ẹ jọ. Ẹ tẹ́lẹ̀ tí ìlú ẹ̀dùn òkè pé olúwa aṣẹ́wó ni mí. Aṣẹ́wó ń kí yín o. Aṣẹ́wó ni mí, bó là ń ṣe. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ jẹ́ lẹ́nu ẹ̀ka. Ẹni kan sí bánà, ẹni kan ní bánà títọ̀ fún bánà kàráì. Ẹ bá kọ sí bánà yẹn, ẹ kàn gbèsè gbẹ̀yìn báyìí. Ẹ gbèsè gbẹ̀yìn lókè lórí program ní ojú ẹ̀ pé everybody àmọ́ ní pé o. Ok, kí jẹ́ sí bánà. Bánà yẹn wà lórí TikTok, ẹ máa ń tẹ́ bá wo sọ̀rọ̀ TikTok lọ́dọ̀ yẹn. Ẹ mọ̀ kan Richard. Bánà ẹ bá máa yẹ tí mo lè ṣe nísìnyí báyìí. Níkì wà lórí fóònù. Ẹ bá gbọ́n sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ máa màmá mi Yorùbá wuyì. Ẹ ṣeun o, a kú oríire o. Àdúpẹ́ fún Ọlọ́run o. Àdúpẹ́ o. Àdúpẹ́ fún gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Àdúpẹ́. Àdúpẹ́ fọ́lọ́run. Àdúpẹ́. Pé àwọn èèyàn wa wọ́n gba òmìnira. Ọlọ́run bá oníkan lọ́jọ́ òní. A máa bá wa dáàbò rẹ̀ bu bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àkànbí ọmọ lójú sílẹ̀ jàmà. So kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn. Àṣẹ. Àti bàbá wa ti Sunday Igboho náà ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn ẹbí tara wọn. Àṣẹ. Kó bá wa fi ààbò rẹ̀ kó bá wa dáàbò rẹ̀ bò wọ́n. Àṣẹ. Lágbára Ọlọ́run tí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn. Ọ̀tá ilé ni ọ̀tá ilé ni ọ̀tá ìta ni ọ̀tá òde ni. Kọ́lọ́run ọba oníkan lọ́jọ́ òní kó máa bá wa gbé wọn borí wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ń ro bí sí wọn ni ọjọ́ ọmọ Yorùbá ni o, ọjọ́ ọmọ Haúsá, ọjọ́ Fúlàní ni, ọjọ́ Ìgbò ni o. Pẹ̀lú ògo kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó bá wa pa gbogbo wọn rẹ́ pátápátá. Àṣẹ o, ẹ bá wa pẹ̀lú ṣàṣẹ ògo jọ. Ọlọ́run ọ̀ṣọ́ba ni o, ọ̀ṣàfà ni o, ó ṣe pásítọ̀ ni o, ó ṣe ẹnikẹ́ni ni o, ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni o. Ní bá ń dìtẹ̀ bàbá ju Sunday Igboho ní wọn bá bínú wọn kí ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ òní kó bá wa pa wọn rẹ́ tọmọtọmọ láìpẹ́ láì jìnnà yìí pẹ̀lú ògo Ọlọ́run. Nítorí wípé etí bàbá yìí ń jà fún gbogbo àwọn ẹran Yorùbá pátápátá iná ni bàbá yìí ń jà fún. Ní bàbá ju Sunday Igboho bàbá yóò jà fúnran Yorùbá ní tìtorí owó. Àwọn tí wọ́n ń dìtẹ̀ wọn tìtorí owó iná ni táwọn ń jà sí ni táwọn ń dìtẹ̀ wọn fún. Àwọn àkòyè ṣe pé bóyá wọn ń jà fún pé bóyá ìfẹ́ tí àwọn ní sí ìran Yorùbá pé kí ìran Yorùbá má parun. Àwọn ọ̀jà fún yẹn ti tiwọn torí owó ni. Àti tìtorí wípé ìjọ wo gan ló jáde gan tó fi wá jóhun. Ìwọ tó mọ̀ wípé o nífẹ̀ẹ́ àwọn ìran rẹ. Èmi kò sí orílẹ̀-èdè náà tí irú rẹ̀ ti máa ṣẹlẹ̀. Tó o bá ní agbára, o ò ní ẹ̀tọ́ láti dúró de olórí kankan ní ìlú yẹn. Wàá jẹ́ kí ìjọba mọ̀ pé yes, o ní agbára. Àwọn tíjọba sì ti wọ̀ dáadáa pé yes, agbára tẹ́lẹ̀ yìí ni eléyìí dájúdájú ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ ni. Ó dá mi lójú pé bàbá Bọ́lá Ahmed wọ́n ti rí bàbá ju Sunday Igboho tó ń pé ọmọ yìí ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ dénúdénú ní kéde tí torí owó ní tí ń jà fún. Ọlọ́ọ̀bá ń gbọ́ iná ló jẹ́ kí bàbá Bọ́lá Ahmed ló jẹ́ kí wọ́n fa bàbá ju Sunday Igboho mọ́ra. Mo fi ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí wípé eléyìí nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀. Ṣùgbọ́n
kì í ṣe bí àwọn ti Gani Adams. Àsìkò rẹ̀ ti kọjá. Àsìkò ẹ̀ ti kọjá. Ìgbà tó lọ́wọ́ tó pè sọ. Ìgbà tó lọ́wọ́ tó pè sọ. Ó ṣe ti tiẹ̀. Iná nìyẹn. Iná ló ti ṣe yẹn. Àtọ́jú wo làwọn ẹran Yorùbá? Àtọ́jú wo la ti ń pariwo? Bàbá wa Gani Adams. Bàbá wa kìnìkan. Sọ ọ̀dẹ́ ni ọ̀dẹ́ náà. Kí ni nǹkan tó ń sọ? Ẹ mà ti ń lo òfun. Ìṣe wá ní lo òfun. Ókè náà, ṣé ẹni tí ń pe bàbá ju Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn, àwọn ọmọ yẹn. Ìgbéraga òfò. 50 something ni Gani Adams náà. 50 ní gbogbo wa. 50 ní gbogbo wa. Àpọ́nlé ni mọ́là. Àpẹẹlẹ tí wọ́n délé lọ́nìí náà. Iná ní ta fi pẹ́lẹ̀ bọ́lọ̀ ṣe 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 àwọn ẹ̀rọ Yorùbá nù. Ẹ lè dẹ̀rẹ̀ Haúsá kí wọ́n máa lo ẹ́ẹ́ fúnra wọn. Oúnjẹ máa lò fúnra wọn. Bàbá wọn ó wọ́n máa lò fún ókọ wọn ń pè. So, a ń pariwo bàbá Gani Adams ẹjọ́ kìnìkan. Ètí ń jáde lẹ́nu ẹni wípé ẹtìràn Yorùbá ọ̀ràn lọ sẹ́wọ̀n iná ni wọ́n ń wá. Ẹtìràn Yorùbá ṣàkóbá fún ìran Yorùbá ò fẹ́ gbìgà. Ẹ̀mí lọ lọ́sọ́. Tí wọ́n tọ́ wá ní Yorùbá ò fẹ́ gbìgà. Ọwọ́ arẹ́ lòmí tọ́ wá jẹ́jọ́ wọn sá látakò rẹ̀ pẹ̀lú lára. Ó sú wa o. Ó ní Yorùbá ò fẹ́ gbìgà náà. Nígbà tí ó ti gbìjà wa tó sì jáde kí ló wọ́n sì lára rẹ̀ fún. Àmọ́ o. Ọwọ́ sọ pé àwọn ọmọ tó dá ètò ààbò lẹ́yìn àwọn làwọn ọmọ. Ẹ ti bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fàájà ẹ bẹ̀rẹ̀ o, ẹ má fàájà o. Kí ni yẹn ṣe tá a bí mi nù ni? Kọjá kí gbéraga pọ̀ jù mọ́mọ́ mi, ọlọ́ọ̀bá gbọ́, àwa Yorùbá, ẹ mọ̀ páwọ̀ ọ̀fẹ́ràn. Àwọn alápọ̀nlé ṣùgbọ́n àfẹ́ràn kí ìgbéraga pọ̀ jù. Kéèyàn ò ní gbéraga jù. Àwọn tó ń pè láwọn ọmọ yẹn àwọn ọmọ tí wọ́n dá ètò ààbò lẹ́yìn. Àwọn bàbá kan wà nù wọn tó ṣe pé wọ́n tó bí lọ́mọ. Ó ti sọ pé àwọn ọmọ yẹn. Kéèsì bàbá tí Sunday Igboho nìkan lọ dá ètò ààbò yẹn lẹ́nà irú ẹ̀kọ́ lẹ́nà gbogbo ọ̀ràn Yorùbá pátápátá ni. Bàbá wa Bánjí Akíntóyè gan àwọn ọmọ yẹn ló ń gan. Àkọ́bí bàbá Bánjí Akíntóyè ìṣẹ́gbẹ́ lọ́jọ́ orí ni. Ẹ mà ti lówó fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ mà ti lówó. Sẹ́rí ọ̀rọ̀ tí màá yẹn sọ tí gàjọ ọ̀rọ̀ tó lọ sọ pẹ̀lú Àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn ọ̀kẹ́ta ìkamila ni. Àgbàlá Gabriel ìyẹn tí àwọn òbí ṣùkú ni gbogbo yẹn ń sọ̀rọ̀ yẹn kan. Ọwọ́ àpèjì tí Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn. Ìgbéraga yẹn ti pọ̀ jù náà. Ìgbéra sánlẹ̀. Ẹni tó ṣe pé age mate jọ nìyí. Oníràdà àwọn ọmọ ilé ẹ̀. Sọ yẹ kó o lè máa pè ní bọ̀bọ̀ yẹn. Tó o bá ti ẹ̀jù yẹn lọ lọ́jọ́ orí tó ti yẹn tó ọmọ pé ó ní nǹkan tí bọ́mọ yìí ṣe kéré tó ó ní nǹkan tó fi jù mí lọ. Èyí ó fi nǹkan tó fi jù yẹn lọ. Sọ́jà lóye lọ ǹjẹ́ ẹgbẹ́ ni gbogbo wa. Ẹgbẹ́ ni wọ́n. Ẹ wá sọ̀rọ̀ pàtàpàtà lójoojúmọ́. Kò sábà ní ẹ̀ka tó ń ṣe fáwọn ẹ̀rọ Yorùbá. Ẹni tó bá tẹ́rí ẹ dákun mọ̀mọ́ mi. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ẹni tí ó mọ̀ ẹjọ́ dáàbòbò wá nílẹ̀ Yorùbá. Tó bá ti jẹ́ wípé ẹni tí bá ń bá Fúlàní ṣe ni kò lè dáàbòbò wá ẹ̀rọ Yorùbá o. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá ní nǹkan pọ̀ mọ́ ẹ̀rọ Fúlàní. A lè gbáwé ẹni bẹ́ẹ̀ láyé kan kó jẹ́ olórí elétò ààbò fún wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Láyé ètò ààbò yẹn kò lè fìdí múlẹ̀ dáadáa kò lè ṣiṣẹ́ rẹ̀ débi tó yẹ kó ṣége kò lè dójú àmì nítorí wípé ó ń bá Fúlàní ṣe pọ̀. Báwo lè ètò ààbò yẹn ṣe báwo ló ṣe fẹ́ ṣe dójú àmì? Kò possible. Gani Adams ẹni tí ń bẹ̀rẹ̀ Fúlàní ṣe ni. Bẹ́ẹ̀ Àdàmú lórúkọ ẹ̀ náà. Àdàmú Fúlàní ṣe kò lè dáàbò bò wá.
ọdún bóyá ọdún ọ̀sọ̀dún ìṣẹ̀ṣe Yorùbá kan ní nǹkan bíi bóyá 2000 àkìní náà bàbá tí Sunday Igboho wà níbẹ̀ ní ọdún yẹn. Ìbátan Fúlàní ló kó papọ̀ Ọlọ́run sọ àjọ̀dún Yorùbá ìṣẹ̀ṣe àṣà Yorùbá ó ti tún ká Fúlàní mọ́ ẹ ti jọ ṣe àwọn náà wàá múra ìmúra Fúlàní. Ọ̀rọ̀ ti lé ní. Àwọn ẹran Yorùbá àníṣe àti bọ́ nínú ìgbèkùn tá a wà láti ọdún yìí àti bọ́ ká tó tú okun tó wá dé dáadáa sí ni ká tó fi ọwọ́ tó wọ́pọ̀ sí. Bàbá tí Sunday Igboho yìí gangan iná lẹni tó lè gba àwọn ẹran Yorùbá kú nínú oko ẹrú tá a wà nílùú Nàìjíríà yẹn. Ó dà bàbá wa ẹ ṣe wọn ká tún gbé kọlù ẹlòmíì. Ẹ rà màmá mi àbọ̀ ọlọ́yọ̀ ọmọ bá ogun wa gbé lágbára Ọlọ́run irú ẹkùn ló gbé bàkìlẹ̀. Irú ẹkùn ní kẹ́. Gbogbo ẹ̀yin bàbá mi kẹ́rin ìyàwó ẹ̀ṣẹ̀ Yorùbá pátá ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni pásọ́nà. A máa play bọ̀bọ̀ yìí sí gbogbo yẹn máa rẹ́rìn. Ọ̀yá wa kan ẹjọ́ tẹ́ wà lórí TikTok wọ́n ní wọn gbọ́ yín lórí YouTube mọ̀ pé mo báyé fẹ́ ṣe é. Ní kì máa pè yín nísìnyí. Ẹ káalẹ́ máa o, a kú oríire o. Ọkọ mi ẹ kú iṣẹ́ ìlú o, ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá o. Yes ma. Ìyá mi mo gbé kí yín lálẹ́ inú mi dùn. Inú mi dùn. Inú mi náà dùn pé mo bá yín sọ̀rọ̀. Inú mi dùn ayọ̀ mi kú o, Àbẹ̀ní mi. Ìyá mi. Àbẹ̀ní mi. Ìyá mi. Ẹ kú oríire, ẹ kú iṣẹ́ ìlú. Àdúpẹ́. Yóò máa ju yín ṣe, ayé ò ní rí di yín, ọ̀tá ò ní rí di yín. Ẹ kú iṣẹ́, gbogbo ẹ̀ ni mò ń wò, alẹ́ ni mo ní kí n tírẹ̀wò bóyá máa gẹ́sì yín o. Olúwa ò ṣeun. Àdúpẹ́. Ọlọ́run àgbáyé ò ṣeun o. Ẹsẹ̀ dálẹ̀ Yorùbá ò ṣeun o. Àdúpẹ́ ìyá mi. Àkúṣe bá mi kí bàbá mi olóyè Sunday Igboho. Ẹ bá ń kí o. Ẹ bá ń kí olókùṣẹ́ ìlú òkùṣẹ́ wa o. Ó ní bàbá wa rárí o. Bàbá wa ní o. Kọ́mọ̀dá wọn màdáàmù àwọn mi sísí lóhùn mọ́ o. Ẹ má dá wọn lóhùn mẹ́fà wé léyìn lẹ́wọ̀n oníkàlàjì ọmọ tó kú dọ̀sùn mi mọ́ o. Ta ló fẹnu gbúngẹ́ẹ̀tì báyìí? Ìyá mi ti gbàgbé jẹ́sí búràmù ayé àtijọ́ onígbòlójú tó fọ́nù fọ̀kúfọ̀. Èwo tún ní Jésù wẹ́? Ọmọ ọ̀dà. Bẹ́ẹ̀ ni wọ́n ń fẹnu ara wọn sọ yẹn. Gbogbo èpè wọn ègún wọn orí wọn ló ń padà sí. Wọ́n ní tẹ́wúrẹ́ bá bojú wẹ̀yìn á fèpè fẹ́lẹ́pè. Gbogbo tí wọ́n ń ṣe sọ́mọ adìẹ mọ orí wọn ló máa dà sí. Gbogbo ohun tó tà bá gbé nítorí tìyín nítorí adìẹ mọ orí wọn ló máa padà sí. Àwọn tó ń fẹ́ bí ilẹ̀ Yorùbá ọ̀dà àti ilé wọn ọ̀dà ọ̀nà wọn ọ̀dà. Àwọn ọmọ wọn sóríire. Inú mi dùn yá mi. Inú mi dùn. Àdúpẹ́. Àbẹ̀ní ọkọ mi. Mo dúpẹ́ lọ́dọ̀ ọlá àkọ́bí mi Àbẹ̀ní lòun náà máa ń já o. Ó dẹ̀ jẹ́ tùbí tèmi báyìí. Màámi wọ́n jẹ́ tùbí tèmi báyìí. Màámi lábẹ̀ní méjì báyìí. Mo ní àkọ́bí yẹn mo ní wọ́n jẹ́ tùbí tèmi náà. Kódà ó já tùbàjẹ́. Àwọn Àbẹ̀ní àlápọ̀n, àwọn Àbẹ̀ní àkínlápọ̀n. Ìjọba bomi sí wa lẹ́nu. Wo bí mo ti ń wọ̀ ni mo ti rí lára àwọn onígbòkó lábẹ́ méjì. Ẹ̀gbọ́n náà tutù. Àgbọ́n náà tutù. Ìyẹn jẹ́lẹ̀ ẹ̀fẹ́. Ẹ ṣeun máa mi. Ọ̀kárí ọkọ mi. Ẹ ṣeun mà. Ọ̀kárí ọkọ mi. Yes ma, ẹ ṣeun mà. Àṣeyẹlẹ alákànṣe. Àṣeyẹlẹ kẹjẹun lálẹ́ kẹjọra kẹ wá sùn. Ìyá mi kó lè bí ọ̀pá mi mẹ́bi ò tiẹ̀ pa mí mọ́. Ebi ò pa mí báyìí. Ebi ò pa mí. Ebi ò pa mí oṣù ọkọ mi. Ẹ ṣe bá ń káwọn. Ẹ ṣeun máa mi. Àwọn Àbẹ̀ní àkínburú. Ọlọ́run bá mọ̀ pé àkínburú. Kò sí tó máa sọmọ ní Àbẹ̀ní tí ò ní gbádùn ẹ̀. Lọ́dọ̀ Àbẹ̀ní tó bá sọ pé ó dáa àwa náà máa náìsì. Tó bá sọ pé ò gbádùn àwa gan à ń lo dágà.
ẹ máa gbóhùn sókè ṣùgbọ́n anáìsì. ọ̀gá ẹ ṣe ẹ̀kúṣẹ́ ìyá mi ẹ ní fọmọ ṣe lágbára àṣẹ àṣẹ gbogbo nǹkan tẹ́ bá dáwọ́ lé báyìí ló wọ́n máa yọrí sí rẹ̀ àṣẹ ooo àti gbogbo àwọn ọmọ Yorùbá tí ẹ pé tinútinú náà. ẹni tó pè yẹn stop wọn máa pè yín padà. opportunity pariwo síta débi pàrẹ sí ní hold àwọn. ẹni tó ń pè yẹn stop wọn máa pè yín padà a máa pè yín padà stop ẹ pè mọ́. ẹ̀yin kọ́ níkẹ́ ẹ̀yin kọ́ ẹni tó ń pè láti Nàìjíríà yẹn please stop please I don't want to yell on anybody please stop. ẹ pè mú kọ́ tẹ̀ ẹ tún pè níkẹ́ gbóhùn sókè. I don't like this níkẹ́ ẹ̀yin kọ́ dà ń bá sọ̀rọ̀ ẹ̀yin náà tún lọ kọ́ọ̀tù. ebi tí mo jẹ́ ń tì mí lápọn jẹ́ tí lè dín ní mi èmi kì í ṣe fáyítà o kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. síbi ìjà ó ga Yorùbá wuyì mo ti gbàdúrà fún yín látàárọ̀. mo fẹ́ gbé ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń finú ṣe tẹ́ jẹ́ ọmọ Yorùbá gangan tó ẹ pé látọkàn lẹ fi ń ṣe kílẹ̀ Yorùbá bá yóò má dàrú lágbára Ọlọ́run àti òní dàrú. tọmọtọmọ tẹbítẹbí yín gbogbo àwọn ọmọ yín máa ṣoríire ní kan ọmọ yín àti gbogbo àtàjọ ọmọ Yorùbá náà àtàtà ń fọlọ yín Yorùbá ẹgbẹ́ wa náà tó ń lo platform tó fi ń pariwo débi wípé àwọn pípù ìfiwà release lẹ́ni ayé gbogbo wa ò ní bàjẹ́. ṣé nígbà tí mo wo fídíò yẹn I was almost crying because nǹkan tí wọ́n fẹ́ Ọlọ́run ò gbà fún wọn. wọ́n fẹ́ sọ àwọn ọmọ wa di cheaper girls débi pé after a year wọ́n ti àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti fún wọn lóyún. Olúwa ṣe wọ́n dẹ̀ tó fẹ́ fi bà kíní bàbá Tinubu jẹ́ ní bàbá ọmọ kan nìyí ẹ ṣe right on bàbá látìgbà tí wọ́n ti release yín ilẹ̀ Yorùbá gan gba ìtura Yorùbá wòye mọ̀ pé mo wà lórí ètò yín recently tí mo sọ̀rọ̀ gan tó dà pé bí àmọ̀ nǹkanra àti pé bí àmọ̀ nǹkanra bínú mi ṣe rí pé ẹ jẹ́ ká fa bàbá yìí mọ́ra ẹ jẹ́ ká fà á mọ́ra I'm very happy in fact mi ìtẹ̀bọ̀kan tí mo lè sọ and mo dẹ̀ gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí this will be the first and the last time tó máa ever ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lágbára Elédùmarè ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi àwọn ọmọ Yorùbá tó fẹ́ máa fi ṣe politics àbí tó sọ pé òun fẹ́ máa gbé ẹ̀mí ọmọ Yorùbá gbóná lágbára Ọlọ́run ibi tó bá ti ń rò bá ibẹ̀ ló ti máa gbọ̀run lọ nítorí pé kí ni ìran kì í ṣe ìran kíran àdẹ̀tọ́mọ́ ìran burúkú tí wọ́n máa ń pààyàn ẹ̀mí jàgídíjàgan kò sí nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá I will refuse to be that way I will never be that way ṣé wọ́n nǹkan tí mo fẹ́ sọ kí má gbà àkókò yìí ni pé ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé bá tún ṣe pariwo tọ́nà dẹ̀ ti yọ àwọn pípù yìí ẹ jẹ́ ká wá tẹnu mọ́ Mákindé gọ́vnà Mákindé àwọn méjì tí wọ́n kú yẹn ẹ jọ̀ọ́ kán compensate family wọn débi wípé wọn ò ní jẹ ìyà àwọn ọmọ wọn kan sponsor àwọn ọmọ wọn because ẹni duty ni wọ́n wà dẹ̀ṣẹ̀ wá rí àwọn tí wọ́n kó jáde yìí kí wọ́n tó máa ti pín wọn lọ hospital kán dẹ̀ follow pẹ̀lú therapy they will need therapy wọ́n máa need therapy gan and they need to be compensated because àwọn Nàìjíríà tó bá ti release wọn báyìí tó bá ti pariwo díẹ̀ ó tún ti lọ nìyẹn ẹ jọ̀ọ́ kí àwọn tó bá ń gbọ́ mi tó bá close mọ́ gọ́vnà yẹn. pé Tinubu jẹ́jẹ́. ok ìjọba Tinubu náà kí wọ́n jọ kán step up kí wọ́n jọ àdẹ̀bà máa rẹ̀ mí Tinubu ẹ jọ̀ọ́ ìyá wa lè jẹ́ ẹ bá wa sọ fún bàbá wa wípé kán step up kán mẹ́sọ̀ káyà àwọn pípù yìí ó dáa kán fún wọn ní solid foundation ìyá mi ẹ máa bẹ́ tò lọ I am very happy in fact Olúwa ṣeun kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá láti ọ̀nà máa jẹ́ last ẹnikẹ́ni èèyàn tó bá ń gbọ́ mi ò bá ń mú kọ́ máa pretend pọ̀ ọmọ Yorùbá náà tẹ́pọ̀ ọmọ Fúlàní ni wọ́n àbí whatever tó bá ń sọ nípa òun tó fẹ́ ṣe níbòmí nílẹ̀ Yorùbá wọ́n máa kú ni o wọ́n ò ní débẹ̀ kán tó débẹ̀ wọ́n á kú ni nítorí pé kí ni ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní fa ìjẹ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni bó ṣe máa rí nìyẹn ìyá mi ṣe gan. orí bẹ́ẹ̀ kò yí padà ṣe fá ẹ ṣeun ẹ jọ kí nǹkan bá wa sọ̀rọ̀ lórí TikTok káwọn òbí máa tún gbọ́ lórí. Ikú bàbá ẹrú kú tó bá ti máa ná bí Sunday ọmọ àti ìmọ̀ yìí Ìgbòho tó bá rí ṣe irú mẹ́lẹ̀ tó yá lọ́jà wọ́n bí ọ̀pọ̀ ẹ̀ tó kù tí kò tó fẹ́ kú tàbí òye tó bá fẹ́ tó bá rí. ẹ jọ kẹtọ proceed ẹ kàbẹ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn gbọ́ orin tẹ ẹkọ ẹ jọ ẹni tẹ wà lórí YouTube ṣe gbọ́ orin tí wọ́n kọ lórí TikTok wa wọ́n ti gbọ́ wọlé ẹyọ kẹni bá ti ń wọlé ẹ máa bá wa power tap ẹ máa bá wa like ètò wa náà lórí YouTube ẹ jọ gbogbo page wa náà ń gbọ́ wọlé. mi ò pè ní o first time ni o. first time ẹ máa pèlè lẹ́yìn welcome sir welcome sir.
tó mi ò mọ bí tí mo lè tẹ̀ á kú oríire bọ̀bọ̀ ọlọ́pàá aláṣọ ogun yẹn a ní láti ṣíra fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí á kú oríire o Pittsburgh mo wà o Amẹ́ríkà mo wà Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ o ò ní ṣiṣẹ́ o gbogbo àdáwọ́lé aláṣeyọrí sí rere o pẹ̀lú àtẹ̀tọ́lọ́ o ò ní ṣàṣetì inú ayé ẹ̀ inú mi dùn ayọ̀ mi kù gbogbo Yorùbá ẹ kú oríire o gbogbo Yorùbá ẹ kú oríire o ṣáájú dé Afọlábí lórúkọ mi ọmọ ìjọmọ òró ni mí Ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ kú kàwé okay take care bye. Wọ́n ní wọn ò gbọ́ màá dáre báyìí. Ẹ jọ ẹ̀yin èèyàn tí ẹ ń gbọ́ wọn lórí TikTok bá TikTok bóyá kí n fi péjì lẹ̀ fún yín. Ẹ ń gbọ́ no èmi kọ́lẹ̀ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok ni mò ń béèrè. Ẹni sùúrù bàbá wa tó kọrin yẹn ẹ sọ̀rọ̀ ó sì yàrá mo ní kọ́ bá wa gbọ́. Ẹ̀yin náà gbọ́ àbí kò clear ní sẹ́ẹ̀ YouTube wa TikTok wa ló ní problem kò sí kọ́ta fẹ́ ṣe sí TikTok wa ló ní problem so TikTok wa bí wọ́n ti ṣe pé bóyá àwọn wà lórí TikTok nìkan kó máa gbọ́ ni so ẹ̀yin èèyàn tó wà lórí YouTube ẹ padà sórí YouTube jẹ́jẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ pè sórí phone number mi ní +1718502057 WhatsApp nọ́mbà mi ló ń lọ sàlẹ̀ yẹn ẹ tó wà lórí TikTok ẹ padà sórí YouTube àmọ́ tá a ṣe kí lẹ ní à ṣe o tẹ̀ fi ń bínú ẹ má bọ̀ lórí. Ẹ máa bọ̀ lórí YouTube ẹ dákun ẹ̀ ní dààmú gbogbo ẹni tẹ́ ń ṣe náà a dúpẹ́ lọ́wọ́ yín. Ògùn ní. Ẹ̀yin tá a pè tẹ́ gbé kọ́ọ̀lù. Àṣẹ. Ẹ bá wa gbóhùn sókè a ti gbé kọ́ọ̀lù lórí fóònù o. Ẹ kálẹ́ o TikTok ẹ ní sùúrù ọmọ àti TikTok ilẹ̀ fún yẹn. Ẹ̀lú ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò wọn mi wá o. Àjọ ń ṣètò ní o. Ẹ káàbọ̀ o. Ọpẹ́ ni o. Bàbá wa Tinubu. Àkànbí ọmọ olódò fẹ́ jáma. Àdúpẹ́ lọ́wọ́ Yorùbá wí ìyá wa tòótọ́ ẹ ṣé gan Ọlọ́run wa pẹ̀lú yín o. Ọlọ́run àdúrà ọmọ Yorùbá o. Ọlọ́run wa pẹ̀lú wa àbúrò níṣẹ̀lẹ̀ sí wa mọ́ o. Àdúpẹ́ o inú wa dùn Ọlọ́run ṣeun o. We thank God o. We thank God o. We thank God o. We thank God o. À ń bá a bọ̀ o. Àdìsá máa gbọ́ o. Ẹ ṣeun o. Good Friday ni o. Oníkàlùkù báyìí. Good Friday báwa. Good weekend. A máa lọ sáyé lálẹ́. A máa lọ sí kílọ̀bù lálẹ́ yìí. Ẹ̀lú ẹgbọ́n sókè. Mo ń sí ọ̀nà kò gbá rẹ̀ lálẹ́ ti tè kúrò. Ẹ wo ọ̀nà one TikTok is not clear. Nígbà à ń gbọ́ níta. Ọmọ àlàyé. Nígbà lọ́wọ́ olóyè Sunday. Ọmọ Adéyẹmọ ìgboro ń ṣe. Ó ṣá. Ìgboro níṣẹ́. Ìgboro níṣẹ́. Àdìsá níṣẹ́. Ìgboro níṣẹ́. Kí wọ́n mú fẹ́ yẹ fún TikTok ìbò tó wà ti sú mi. Ìgboro níṣẹ́ bá gbó sókè.
ìlú ẹkùn níṣẹ́ ọmọ aláàdì kò níṣẹ́ ọmọ adéyẹmọ níṣẹ́ wọn wọ ọmọ àgbọ̀dúnṣe kí ni kò sọ ọmọ mọ́ bínú kọ́ máa bínú. ẹni tí ò bí ní ẹ̀fà mọ́ra. ọmọ adéyẹmọ ọ̀rọ̀ bàbá ńlá bàbá fọ́nrẹ́nà ńlẹ̀ Yorùbá ń ṣe ẹni máa kú kó kú ilẹ̀ Yorùbá. ọmọ Yorùbá ọlọ́tẹ̀ ní ọmọ Yorùbá. University gbowó alálẹ̀ bínú for you. University gbowó alálẹ̀ bínú for you. Ìgbowó alálẹ̀ ti gbà fún yín Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ẹni bá kú kó kú. Ẹni tó bá dẹ̀ kú dẹ̀ kó ṣàìsàn kó máa náwó sí yẹn nǹkan tí kádàrá ìgbà nìyẹn. Ó ṣẹyàn. Ìran ẹ ló gbé ẹ jáde àwọn alálẹ̀ ló tiẹ̀ wọ́n kó sí inú bẹ́ẹ̀ iná Yorùbá wù yìí tó ń bínú ẹni tí ẹ̀ bínú orí ó máa bínú kú ni lílọ dẹ̀ nílò máa lọ kì í ṣe wọn nílé lágbára tọ́lọ́run láyé aláṣọ fún àwọn ọmọ arigidi kan jáde kan sọ̀rọ̀ ṣẹ́gun ẹbí ń sọ fún yín àwọn Yorùbá ẹbí jẹ́ kọ́ má bọ̀ nǹkan kan tẹ̀ Yorùbá kọ́. Kó má bọ̀ kì í ṣe àpọ̀lẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹ jẹ́ kó bá wù yẹ ẹ ká máa sọ síta kò tọ́ sí rárá tó bá fẹ́ jà rẹ yẹn kọ́ síbẹ̀ kó má bọ̀ nǹkan kan ńlẹ̀ Yorùbá kó má bọ̀ má bọ̀ nǹkan ẹ̀ kẹ́lẹ́ kó má bọ̀ kó níjẹ̀bú má bọ̀ kọ́lọ́sùn má bọ̀ kẹ́bíọ̀dì má bọ̀ nǹkan ẹ̀ kó má bọ̀ nǹkan kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ǹdẹ́ President Bola Ahmed Tinubu dúpẹ́ lọ́wọ́ ní o. Àkànbí ọmọlódò sẹ́jàmà. Fọ́ọ̀mù lọ ni pé abiyamọ ní tòótọ́ pẹ̀lú àwọn tẹ fílẹ̀ yìí ẹ ti fi wọ́n lẹ̀ ní kì í ti sọ̀rọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ bá gbogbo wọn náà kọ́kọ́ gbé ọ lọ fún medical check up náà ǹdẹ ìyá principal ó deserve national honour because she was the spokesperson fún wọn bẹ̀rẹ̀ she deserves national honour ẹjọ́ ìdílé náà tó dẹ̀ sọ pé náà gbé wọn release wọn lónìí Ọlọ́run rí nù o. Ọlọ́run inú. Onígbà tó ń fẹ́ jẹ tó ń dípẹ̀ kó fẹ́ jẹ. Bẹ̀ tó yọ Ọlọ́run. Bẹ̀ àdúrà wá gbà. Àgbà tọ́lọ́run sí ẹni tí wọ́n padà fún yín. Àdúrà yẹn á gbà. Gbogbo àdáwọ́lé yọrí sí. Tí ìmọ̀ ọkàn bá yín ó máa tún tó dé ó ń wọlé lè máa gbọ́ sókè lórí fóònù. Hello ẹ ní ṣe àgbákò ẹ máa gbọ́ sókè ẹ kújọ mẹ́ta. Ajé olókun ló ń sọ̀rọ̀. Mo ti rí kíní mà. Àdúpẹ́ mi ò nọ́rọ̀ tó pọ̀ mo kàn fẹ́ àwọn dókítà tó bá wà lórí ètò yín tàbí àwọn nọ́ọ̀sì tó bá wà lórí ètò yín mo kàn fẹ́ kán bá mi gbé sphygmomanometer pẹ̀lú stethoscope kán bá mi lọ gbé bá Mrs. Gani Adams ni kán bá mi wo blood pressure wọn torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúpìwàdà ohun tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe ẹ kú ètò ẹ ṣe gan thank you so much. ẹ lè lọ ẹ lè wá fa sóòjà kẹmọ wá rẹ́rìn lábẹ́lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà bàbá wọn òyìnbó tẹ sọ nítorí tẹni kó gbé lọ bá ẹhùn àti Gani sìn ṣé pẹ̀lú báwọn mi ṣe lọ ìsìn ẹbí nípa mo lè rí pé láàrin èmi àti sọngànà kọ́ńkọ́sọ àbíkílẹ̀ pé sìn. Sphygmomanometer pẹ̀lú ẹ bẹ̀rù Ọlọ́run o sphygmomanometer ẹ ṣe àbẹ̀rù Ọlọ́run tó mọ̀ ká lónìí ẹ dẹ̀ wá sórí péjì lẹ̀ dẹ̀ fáṣọ ìjà kò sí wàhálà I love you my sister thank you. Ṣé kí ló mọ ẹyin nọ́ọ̀sì àti dókítà Ọlọ́run jẹ́ kí n ṣe dókítà báwo mo ṣe fẹ́ pè
get me ṣègùn ọmọ ṣókó mi tà aláìṣókó mi lò náà máa gbé lé mi lọ́wọ́ ṣókó mi lò ó náà máa gbé fún mi bàbá wa pè yín ẹ̀ gbé kọ́ọ̀lù ẹ̀ tuntun wa pè àtúntún yín pè sí ẹ̀ tún gbé kọ́ọ̀lù ẹ má bínú sà a máa pẹ̀lú mi ọjọ́ tí ń lọ tiktok yìí ó mo fẹ́ sórí tiktok nìyẹn kò tiẹ̀ yé mi ìyẹn tó máa gbà mí gan pẹ̀lú ẹ̀ bàbá yín wọlé ẹ bá gbọ́ sókè. Bàbá mi ẹ̀ ní dààmú. Mo àpá o. Èmi ti sọ fún yín, mo ní Gani yóò padà sọ ẹ́ bí ara rẹ̀ sẹ́yìn ni. Èyí ẹ̀ ó di kíláàsì. Mo ì tí ì rí gẹ̀tẹ̀. Ohun tí Sẹ́lẹ̀ Gbòó ṣe àti ohun tí bàbá wa Tinubu ṣe. Àwọn èyí tí ì rí gẹ̀tẹ̀. Ó bí rí nǹkan kan. From distance táwọn wo nǹkan yẹn. Ilẹ̀ Yorùbá mọ ìyàtọ̀ ni. Ìgbà táwọn fi ń fẹ́ kí bàbá yẹn wọlé lẹ́ẹ̀kejì nìyẹn. Ṣé kí àwọn èèyàn fara balẹ̀? Ohun tí túbọ̀ jẹ́ ó ti délé lọ. Tọ́jà pé gbogbo ẹ̀ máa lọ ni. Ohun ìjọba tí ń jẹ́ ni lọ́jọ́ wà lẹ́tí mo ní kó ní mọ́mọ́ tètè fún bàbá yẹn mọ́. Torí nǹkan tí bàbá yẹn ṣe kí Yorùbá lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí. Because constitution tó fi ń ṣiṣẹ́ yẹn ilé ló ń ka lọ́wọ́ fún onígbà agídí ló fi ń lò. So sùúrù ni kí àwọn tó bá jẹ́ bí Yorùbá ìkẹ̀kẹ́ tó farabalẹ̀ fún ọba ẹ̀kọ́ fi lè wọlé lẹ́ẹ̀kejì. Àmọ́ òtẹ́rí tó ń sọ ìsọkúsọ ìwé sọ nígbà Yorùbá wọn. Ìlàjì Yorùbá ni wọ́n, ìlàjì Fúlàní ni wọ́n, ìlàjì Yorùbá, ìlàjì Haúsá ni wọ́n. Àmọ́ oríjìnà Yorùbá jẹjẹ kò ní gba Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́tò ẹ̀wọ̀n bó tó lọ. À ń bá abẹ́ ṣeun. Màá bí mo dúpẹ́ má bínú máa pè é lórí fóònù ní sẹ́ má bínú. Bàbá yín wọlé. Ẹ bá wa gbóhùn sókè. Mo tún máa yí pé. Ẹ bá wa gbóhùn sókè ọ̀rá mi. Ẹ sà. Àdúpẹ́. Ẹjọ́ rí mo ti gbọ́ kínní látọ̀sán. Ṣé orí mo ń yọ̀ níbi tí mo wà ní? Mo ń jubilate. Ayé mi á dáa. Ayé Sunday. Gbogbo ọ̀tá Sunday pátápátá. Lágbára Ọlọ́run. Gbogbo wọn wọ̀ sóríire. Àṣẹ. Ṣé ọ̀rọ̀ ṣé ẹ ti ní wá rí ìdí ọ̀rọ̀ sí i? Gbogbo yìí. Ṣé ẹ ti wá mọ̀ pé Gani àti gómìnà Ọ̀yọ́ state ṣé orí pé wọ́n ti ṣe together ni? Ṣé wá rí pé gbogbo àwọn ọmọ Gani tí Gani rán jáde fún nípa Sunday ṣé wá rí pé ẹgbẹ́ kan tí Gani ṣe interview tí Àgbàlá ń ké bẹ́ẹ̀ níbi Dánẹ́lì tó lọ sọ́dọ̀ ẹgbẹ́ kan tó jáde. Kí ni ìjẹ́ mọ̀ pé ìkíní kíkẹ́ yìí kà táwọn ìyẹ́ kí ẹ là ń kà tó kà ní kíní tó ṣe press conference nígbà tó ṣe ní 2021 tó ṣe nígbà tí Sunday lọ sí kankan Sunday kan tó selfie ló repeat mo ti bẹ́ẹ̀ pè ní kí ẹ ṣàkíyèsí gbogbo press release tó ṣe tí ò dárúkọ Sunday the same thing ló ṣe ní 2021 kó tó lọ bọ́ sí ilé Sunday. Yes ẹ lọ gbọ́ kẹ́bẹ̀rẹ̀ kó wádìí lọ́wọ́ àwọn tó wà pẹ̀lú ẹ̀ kó lọ gbọ́ dáadáa. Press tó release ní 2021 nígbà tí Sunday lọ sí ìkọ̀ọ̀kan tó lọ fún àwọn pípù wọ̀nyẹn ní 7 days. Yes. Òkè mo ti fẹ́ pè ní òtí ìlú ẹbí àti ìkíní inú mi bẹ́ẹ̀ dùn. Ọ̀gbẹ́ni tí wọ́n gbàgede ìmọ̀ ó gbé kìíní yẹn jáde mọ́ ní yes onífọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ the same thing ni. Ẹ ti mọ̀ pé Gani àti ọ̀gbẹ́ni ọ̀hún ló jẹ́ kí wọ́n ní ìkíní tí wọ́n gbé jáde ẹ̀kọ́ fíìmù Gani ló sọ fún. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀fẹ́ gbọ́ ó fẹ́ gba glory ó lè dínà lọ́tọ̀. Yes, ó ní Gani sọ pé wà á jẹ́ kí Sunday lọ gba glory lọ́wọ́ lórí ọ̀rọ̀.
Ọjọ́ bó jáde lẹ́nu Gani, ẹ lọ pa bẹ́ẹ̀ tó jẹ pẹ̀lú. Mo ti play ẹ̀ sá, mo play ẹ̀ wà lórí péjì Yorùbáwùyí, mi náà ti play ẹ̀ wo lórí péjì mi. Wo lọ́dọ̀ tèmi ni. Kì í ṣe gbẹ́gbẹ́ kì í ṣe ilé oúnjẹ rẹ̀ lọ sí gbogbo àwọn tí mo sọ fún yín, ó wà lórí tọ́pìtì mi. Ó dà ní kẹ́sì tó ṣe ẹ ṣe bàbá mi. ní 2021 òun náà lórí títì. Bẹ́ẹ̀ni. So Olúwa wà pẹ̀lú yín, Ọlọ́run dá àwọn ọmọ náà sí. Ọlọ́run dá gbogbo yín sí, Olúwa wà pẹ̀lú ẹ ṣé. Àwọn alárí sí àgbẹ̀yìn sí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àti pọ̀ jù Àdìsá sí àti pọ̀. Àwọn alárí sí àgbẹ̀yìn ẹ máa ké kú ni. Àwọn alárí sí àgbẹ̀yìn ọmọ Adéyẹmọ lórí sí àgbẹ̀yìn ẹ máa fẹ́ ké kú. Ẹ tó wà lórí TikTok tó pẹ̀ bí ẹ tó pẹ̀ power tap oníyàn àṣegbọ́n kan tẹ̀ ń sọ. Ẹ wà lórí TikTok èèyàn bíi how many èèyàn tó wà lórí TikTok tó ń wò mí for over 2 hours. Power tap kò àti ẹ̀rí 50 ọ̀nà go explain táyà olórí TikTok o ẹ máa explain táyà kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí o. Hello. Ẹ ló bá gbọ́n sókè. Tẹ bá sọ̀rọ̀ gan-an ní gbọ́ èmi nìkan ni mò ń gbọ́ yìí ẹ bá gbọ́n sókè. Hello. Hello à ń gbọ́ yín ẹ má gbọ́ wa nínú ilé mà à ń gbọ́ yín má gbọ́. Hello à ń gbọ́ yín o. Ó tún gbọ́ wa nínú ilé. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá. Ayọ̀ wa kún o ọpẹ́ ní fún Ọlọ́run. Àdúpẹ́. Àdúpẹ́ ọpẹ́ ní fún Ọlọ́run o. Ẹ ṣé o Yorùbáwùyí, ẹ ṣé gbogbo iṣẹ́ ti ṣe fún wa. Ọlọ́run nìkan ṣo ló lè san yín lóore o. Ẹ ṣé inú wa dùn ẹ ṣé àdúpẹ́ pẹ́ òkun. Àdúpẹ́ o. Tèmi náà fẹ́ sọ nìyẹn o, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o fún gbogbo ohun tó ṣẹlẹ̀ o, kì í ṣe mímọ̀ ṣe wá o. Ọpẹ́ ní fọ́lọ́run, Ọlọ́run gbèjà wa jà o. Ọpẹ́ ní fọ́lọ́run, Ọlọ́run dúró tì wá, kò fi wá sílẹ̀. Kábíyèsí ẹ ṣé àdúpẹ́ o. Olúwa ṣe ohun tèmi fẹ́ sọ nìyẹn o. Ó dá iṣẹ́ màmí. Bóyá kí ẹ̀kọ́ bá a sọ̀rọ̀ lórí TikTok mi ìmọ̀ tí mo fẹ́ ṣe sí. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ bá a sọ̀rọ̀ lórí TikTok ní kí ẹ sọ̀rọ̀. Ok, ṣé wọ́n gbọ́ mi? Ẹ jẹ́ tí ẹ̀ ń gbọ́ wa lórí YouTube. Nikki, ẹ sọ̀rọ̀ bí 30 seconds. Okay, so ṣàdúpẹ́ lọ́dọ̀ náà fún gbogbo ẹ kémi náà pílẹ̀ níbi. Pípẹ́ àti rí àwọn èèyàn wa wọ́n dẹ̀ ti gbà wọ́n padà. Lágbára náà dẹ̀ ní rírú ẹ̀ mọ́ lágbára Elédùmarè. Ṣé wọ́n gbọ́ nǹkan tí mo sọ? Ẹ jọ sí ẹ̀ ń gbọ́ wa lórí TikTok, lórí YouTube àti. Ẹ jọba wa give comment o, ṣé ẹ gbọ́ wa? Ṣé ẹ gbọ́ tí wọ́n sọ lórí TikTok? Bàbá ẹ mà ṣe. Níkì ẹni. Wọ́n ní àti ń gbọ́, wọ́n náà ti ń gbọ́. Ẹ bá wa power tap, ó dẹ̀ pé ó dẹ̀ kó ṣiṣẹ́. Màámi mo dúpẹ́ kí n pè yín lórí fóònù ni o. Ṣé fẹ́ sọ̀rọ̀ màámi? Ok, ẹ yẹ kí n pè yín lórí fóònù ni because mi fẹ́ kí n máa sọ̀rọ̀ lọ. Ẹ máa sọ pé àgbọ̀ yín. So ẹ̀yin nọ́mbà tí yín wà níbí so mo máa pè yín lórí fóònù tí yín. Congratulations fún wa o. Congratulations non-relenting effort. Àdúpẹ́. Ẹ ṣeun bàbá mo ti ń pè yín màmí bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ bá gbọ́n sókè ẹ ṣe màmí ẹ má gbọ́ mi nínú ilé o tó yẹ kí ṣàlejò. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. Mo ti pè ní tẹ́lẹ̀ jàre.
ẹ kí wọ́n ní prince yẹ bá wa gbóhùn sókè prince gbóhùn sókè o ẹ bá wa láìkì ètò yìí ẹ jọ prince ṣe wà ń bẹ̀. ẹ bá wa gbóhùn sókè sà. Àdúpẹ́. Adébọ́lá ẹ̀mí tàbí kẹ́ drop ara yín máa bí sáà ni à ń gbọ́ yín prince. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ apápẹ́tẹ́ ní omi ọmọ gèlètè ló tó sàn yàsàyẹ̀ olómi láàrin ìgbẹ́ ọ̀kan ní máa wọlé ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́. Ó lo Google Map ni. Bó ṣe yẹ kó rí náà nù gbogbo ẹni tí tó o bá jábọ̀ ni tó o bá ti ní elénìní kó mọ̀ pé o sakọ́ ní gidi. So bí téèyàn bá sì ń lọ lèèyàn máa ń wò èèyàn ò gbọ́dọ̀ wá wú ọjà bó ṣe wù kí wọ́n pọ̀ tó èyí lẹ́ẹ̀borí wọn. Àṣẹ. Láṣẹ Ìdùmarè. Àṣẹ. Nítorí pé inú kan lè fi ṣe lágbára àwọn onílẹ̀ lágbára Elédùà ẹ ò ní ṣàṣetì. Àṣẹ. Gbogbo ẹni tó bá ní òun fẹ́ wo ibi tẹ́ ẹ bá dé tó bá pọ̀ láì bẹ̀yìn lẹ́yìn rẹ̀ lẹ́yìn máa ṣe gbogbo àṣeyọrí. Àṣẹ. Gbogbo kẹ́nìkan kan pẹ̀ nínú wa o àní kẹ́nìkan kan kú gbogbo ènìyàn tó bá lóun ò ní fọwọ́ síbi tọ́wọ́ gbé pé ìṣubú yín náà lòun wá tó bá jẹ́ pé kú lọ tọ́ sí tẹ́yìn ó fi ṣàṣeyọrí ẹ̀mí ààrẹ àtàwọn ẹ̀mí àwọn ọmọ ẹ̀ ló fi di Àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àṣẹ. Ẹ Ọlọ́run nìkan ló lọ pẹ́ o sílẹ̀ náà Àdúpẹ́. Bẹ́ẹ̀ ni. Ká kí Ọlọ́run ọba ká kí ọba tó láyé tó lọ́run. Àṣẹ. 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 tí mo tọrọ kọ́kọ́ tẹ́ ẹ fi ń ṣe gbogbo ètò yìí jẹ́ kí bẹ̀rù dí àbòdì tọ́lọ́kùn àbòdì tọ́lọ́sà àgbóyún ní pẹ́ o Àṣẹ. àwọn ọmọ ní ẹ̀ ò ní fi ṣiṣẹ́ tẹ̀ ẹ́ Àṣẹ o. Àṣẹ. 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 Ẹ ṣeun gan ọba wa a máa lágbára náà. Tó bá kẹ̀yìn sí wọn Odùduwà á lanu agbèmí. Àṣẹ. Ẹ ṣeun o ẹ ṣe o Yorùbá nation ó pẹ́ ó yá ni ó ń bọ̀ àsìkò náà ti tó ẹ má jẹ́ àtàrà wa bí bàbá Tinubu tó bá ti ṣe léè tó máa ṣe á pín oníkálukú máa mọ mú ìyá ẹ̀ ó tó gẹ́ là ń ṣàlélé. ẹgbẹ́ ni fáwọn amádà. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá mi. Ok, ìyá wa Adébọ́lá bá wa sọ̀rọ̀ sókè. À ń gbọ́ yín o. Ọlọ́run bá wa ṣe ni o, kó má fún mi ṣe, ó máa fẹ́ nira. Ọlọ́run bá wa ṣe ni mà. Àṣẹ. 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 Ẹ bá mi ṣàṣẹ. Ọ̀rọ̀ yín jẹ́ tó lóun fẹ́ bá ọ̀rọ̀ yín rú yóò dẹ̀ ní àkọlẹ̀ borí. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ. 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 Ìmọ̀ TV yìí tẹ́lẹ̀ o ìgbà tí mo lọ sí London ní last year mo wá ní mọ́mí mi kan Comfort Adéyẹmí everyday orí Yorùbá wuyì ló máa ń wà yá. Àwọn ìyá yẹn. Àwọn ìyá. Níwọ̀n bí wọ́n ti ń bá ìjókòó mọ́mí yẹn wà ní pẹ́ńkà bí báyìí wà lórí ètò mọ́mí yẹn wà ń bẹ́ báyìí. Àwọn ìyá Yorùbá wuyì. Ìyá ti máa wà ń bẹ́ gbogbo ìgbà tó ń ṣe Yorùbá nation yẹn ìyá 24/7 ni. So ìgbà tí wọ́n dé sọ́dọ̀ wọn ni mo wá ń wo bẹ́ẹ̀ ṣe máa ń tú oríṣiríṣi tẹ́ fi máa ń create awareness pé ká ṣọ́ra o ó ń bọ̀ àìwọ̀n ládẹ́dẹ́ o pé n tó ń ṣẹlẹ̀ nílẹ̀
sáré tó ń ṣẹlẹ̀ ní náà tí rí o àtàwọn tí wọ́n ń jẹ koríko wọn tó ń bọ́ sínú oko wọn tó ń jẹ oko wọn ó wá tí wọ́n ti díútì àwa méjèèjì táwọn tí wọ́n ní àwọn ọgbọ́n yẹn látàárọ̀ dálẹ̀. ẹ ṣe mo ní ẹ bá mi kí wọn káàbọ̀ à ń sọ yín màmí. mo ti wá dé Canada ní ìjọ mo ti wọlé láti January orí program yìí mo máa ń wà everyday but me kì í give sign up gẹ́gẹ́ pick me up I just love you. I love you Dark West ẹ ti gbọ́ òyìnbó yẹn rí I love you Dark West lórí péjì ẹ káàbọ̀ sórí péjì wa àwọn ọdún kí lórí YouTube wa yẹn bá jẹ́ lórí YouTube wa ẹ lọ subscribe síbẹ̀ ẹ máa ń dán àwọn short video síbẹ̀. Ìyá ẹ ṣeun gan ìyá àwọn ìyá pọ̀ àwọn tó ti gé ní ìyá mi lẹ́nu wọ́n tó ti gé ní ẹ̀yìn náà nìyẹn. àṣẹ àṣẹ ẹ ṣeun ìyá mi gan Àdúpẹ àwọn yẹn ti kí yín o wọn ní ayé là gbé ọbẹ ní oníṣùkú tọkọtọ máa ṣe ìdùnnú rẹ ó yẹ kọ. Hello. Màmá ẹni sùn lórí fóònù. Amóore. Àdúpẹ́ o. Àdúpẹ́ kódà ọlọ́mọdé ká tọ́ lé lálẹ́ ohun tá a máa sùn. Àṣẹ Èdùmàrè. Tí wọ́n bá fi sọ wọ́n ní túná burú, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àṣẹ Èdùmàrè. àṣẹ Èdùmàrè. àṣẹ ẹ ṣeun màmí. àṣẹ Èdùmàrè. Ọlọ́run bá wa ṣe o àṣẹ ó yẹ bá wa gbósókè lórí fóònù ẹ ṣeun màmí I love yín gan ni. àṣẹ o CNN platform. Àmì Jésù. Abẹ́ní ayé là ń gbé màmá mi Yorùbá wuyì. Ẹ má bínú pé mo pe yín lórúkọ. Adúpẹ́ lọ́wọ́ Olúwa. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń sọ̀rọ̀ tó mú iṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ Sunday Ìgbòho. Bàbá Dámilọ́lá. Adúpẹ́ lọ́wọ́ orí. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Tó fi ẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Jígí wa, wúrà wa, áńgẹ́lì wa nílẹ̀ Yorùbá. Elédùmarè adúpẹ́. Agbé ọ̀gá, ayìn ológo, àyìnyìn tán, àkìkìtàn àfìkìtàn, àpèpétàn Elédùmarè ọba. Bàbá tó ń gbèjà fẹ́ni tí ò lágbára. Tó ń gbèjà sẹ́ni tí ò lágbára láti lè jà. Adúpẹ́ agbé yín ga wípé ẹja fún wa nílẹ̀ Yorùbá. Ẹnu ọmọdé yẹ mọ́ ìrù ẹkùn. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. Bàbá Dámilọ́lá ọkọ tó yọ sí ọmọ wọn nígbòho máa lọ. Ọlọ́run wà níwájú ó tún pọ̀ lẹ́yìn rẹ̀. Mímìkan ò ní mì ọ́ lágbára Elédùmarè. Adúpẹ́. Ọmọ sákàrà bá kó wọnú epo láàmà kó wọn jáde. Àyùlọ àyùbọ̀ lọ́wọ́ yẹnu. O ò ní ṣìrìnrìn. O ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run. Adúpẹ́ Ọlọ́run fáwọn ọmọ ẹbí wa tó kó jáde nínú àhámọ́. Adúpẹ́ Ọlọ́run. Adúpẹ́ tẹ́ ẹ lo bàbá wa pẹ̀lú bàbá wa ọmọ olódò dẹ ọmọ olódò kùmọ̀ ọmọ olódò orin. Adúpẹ́ Elédùmarè. Adúpẹ́ fún Yorùbá wuyì o Yorùbá wuyì o ọmọ Abẹ́ní ayé là ń gbé. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. O ò ní ríhun kó sọnù bí ò ń ṣe bí ọmọ. Ibi kéré ó tóbi kò ní súnmọ́ dẹ̀ẹ̀dẹ̀ rẹ kò ní wọlé ẹnì kankan wá. Gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ gidi ilẹ̀ Yorùbá òkú àtótónu
ó kú gbogbo ìgbà ó ṣeun Yorùbá wuyì Àdúpẹ o a máa ju ọ ṣe ni lágbára Elédùmarè ọba máa lọ níwájú Ọlọ́run wà níwájú rẹ ó tún pọ̀ lẹ́yìn rẹ pẹ̀lú mímíkọ oníbìyàn àjọ máa jèrè ilẹ̀ Yorùbá ní ẹ kúṣẹ́ ìyá mi ẹ ṣeun gan ẹ kú ohun ẹ kí ọkọ dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ ṣeun gan ẹ kú ohun Ọlọ́run àmọ́ àbáwá àdúró sí Ọlọ́run ànífẹ́ ohun yóò nìkan lè ti ara yé náà ẹgbọn sàn. sẹ́rí pẹ̀lú ọkọ ní news yẹn mo ní news ẹlẹ́jẹ̀ rí ẹ bá mi wá Yorùbá wuyì Yorùbá. CNN wọ́n ti ń pè mí CNN látẹ̀kọ́ lórí news nìyẹn nígbà tí lè gbọ́ news gidi nìyẹn ẹ bá mi wá Yorùbá wuyì. Tí mo rí mo nínú mi dùn Àdúpẹ́ lọ́wọ́ náà Àdúpẹ́ gbogbo àwọn ọmọ yẹn kò sí nǹkan tó máa ṣe wọ́n kí ní after effect kò ní ní after effect láyé àwọn ọmọ yẹn gbogbo ìrìnàjò wọn Ọlọ́run máa straighten ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ni Àdúpẹ́ o Àdúpẹ́ fún àwọn ẹbí yẹn náà Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹbí yẹn náà o Àdúpẹ́ ṣọlọ́mọ mẹ́rin ni ọlọ́mọ méjì Àdúpẹ́ àgbẹ̀fọ́ Ọlọ́run o Olúwa ẹ ṣeun o Olúwa ẹ ṣeun o ẹ ṣeun Ọlọ́run àkìkì tán nìyí o Àdúpẹ́ o gbogbo àwọn tọ́lọ́run lò bàbá wa Sunday Igboho irú ẹkùn bàbá wa Tinubu gbogbo àwọn ọmọ lọ́dọ̀ sílẹ̀ jàmà ẹ wo inú mi ti dọ́là bàjá sísọ ẹ pẹ̀lẹ́ o àǹtí Gani ẹ pẹ̀lẹ́ ẹ ṣọ́ra kẹ má bàa dẹ́jẹ̀ ríru o ẹ bá dẹ́jẹ̀ ríru stroke nìyẹn o bẹ́ẹ̀ bá dẹ̀ wà ní stroke ẹ wà lójú kan nìyẹn o ẹ bẹ̀rẹ̀ sí ní wọ́n dáìpà kẹyìn ayé yín nìyẹn ó bá tán fún yín ìyá mi ẹ má bẹ̀ ṣó ẹ má bẹ̀ tó lọ. mo ti sùn mí gbọ́n kọ̀tẹ̀ sórí tẹ̀lẹ̀. ẹ̀dẹ̀ wọlé pẹ̀lẹ́ wì ẹ wá sọ sóòdì kí ni máa ń fa ajá àdìẹ ẹ̀yìn kò sí wàhálà ọlọ́run pé mi ò bínú. Bàbá ti lè ní stroke báyìí, ó wà lójú kan. Ta ló ń jà àǹtí Gani? Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọ dáìpà nìyẹn. Ó bẹ̀rẹ̀ kí ìdí wọn máa jẹ nìyẹn. Ta ló ń jà àǹtí Gani? Àǹtí Gani ta ló ń jà àǹtí Gani? Ádámù ni Gani Ádámù. Àwọn kan tó pé sista Gani, ta ló ń jà sista Gani? Ẹ ṣe ẹkú àfàjá. Èmi mọ̀ pé ẹ̀dá lórí péjì Yorùbá wuyì ẹ̀dá ẹ̀kọ́ ń pìtẹ́ǹdì ni. Mr. Lóńgẹ́ bá wà gbóhùn sókè. Mr. Lóńgẹ́ ṣe wà ń bẹ̀ wà láì lórí péjì Yorùbá wuyì. Èmi ni máa jẹ́ kí ni àwọn tó máa dó sí ẹnọ̀nà ẹ̀fùn. Àwọn tó máa dó sí ẹnọ̀nà ẹ̀fùn kí ni máa ń pè wọ́n. Àwọn tó máa dó sí ẹnọ̀nà ẹ̀fùn kí ni èmi ni màá wà lára àwọn tó máa dó sí ẹnọ̀nà ẹ̀fùn. Èyí fẹ́ẹ̀sì Yorùbá wuyì. Màmí nìyí ni màá dúró dè yín bẹ̀. Mr. Lóńgẹ́ ṣe wà ń bẹ̀. Ẹ̀yin ò sí bẹ̀. Mr. Mojidi àbí ìyá wa Mojidi ẹ̀ sọ̀rọ̀ sókè. Màá wà lára àwọn tó máa wà ní ẹnu ọ̀nà ẹ̀fùn níjọ́ gbèǹde èyí fásitì Yorùbá wuyì màá dúró dè yín bẹ̀. Mr. Mojidi àwọn náà sí bẹ̀. Oníbodè màá wà lára àwọn oníbodè tó máa dúró ní ẹnu ọ̀nà ẹ̀fùn èyí fásitì Yorùbá wuyì màá dúró dè yín bẹ̀. Ọba Yorùbá wuyì ẹ kì í ṣe èèyàn Ọlọ́run. Heaven if you want. Angel, God bless you. Màá wà lára àwọn angel tó máa dúró sí ẹnu ọ̀nà heaven. Ṣé àwọn kòtà fans wọ́n ní náà ti wà òkè. Àpọ́nlé láti jọ náà. Àpọ́nlé ni ẹ fún o. Inú náà ó máa make sense burúkú. Irú àwọn fáǹsì. Ẹ jẹ́ o, ẹ tó máa fẹ́ ra fáǹsì, mo fẹ́ tẹ àwọn fáǹsì ni. Ìbẹ̀rẹ̀ máa wà lively. Ẹ̀fù máa wà bọ́rì, ó máa wà bọ́rì, inú náà ẹ máa wà òkè. So mi lè ṣàkàrà yín. Irọ́. Mi lè fi náà ṣàkàrà yín. Kò sí wàhálà. Fi náà ṣàkàrà wà, ibẹ̀ gan la fẹ́ lọ. Ẹ ṣe wá. Ẹ̀yà tó bá Sọ́lọ́mọ̀ lè máa wà lójú ọ̀nà. Èmi àtọ́bá Sọ́lọ́mọ̀ la máa wà lójú ọ̀nà. Yes, ẹ káàbọ̀. Àdúgbò fọlọ́run. Àwọn àṣẹrí mo ṣe wọlé bá tí mo kọ́ rí kiri ẹ lórí news wa ìmúlẹ̀ ròyìn ẹlẹ́jẹ̀rìjẹ́ lọ́wọ́ Yorùbá wuyì á ti wà ní láti jàre. Ibẹ̀ ni màá ti gbódòdó ọ̀rọ̀.
mo èdè òótọ́ ni ó ti dúró tọ́ báyìí àdúpẹ́ fọlọ́run Ọlọ́run ṣeun wàhálà tún ti dé bá OPC báyìí o kọ́ tún fọ́n jáde lókùn báyìí àti Mrs. Gani kọlọ́májẹ kó lẹ́jẹ̀rú eléyìí tó ń bá bọ̀ yìí àtọ̀pẹ̀ láwọn ọmọ ẹ̀ Ọlọ́run ṣe wọn o ṣàbábá dámì ní kíní kò ní ṣe tó bá kọ̀lá ni Yorùbá wuyì. ṣé ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ẹ bá wa ṣàdúrà fún àwọn tó ń kóde ọlọ́mọ yẹn kan ṣàárẹ̀ torí ṣó yìí mo lè bínú ẹ̀dùn ṣó yìí torí ẹ̀yin fásitì Yorùbá wuyì ẹ ń fún ọrùn mi báyìí ẹ fẹ́ fa iṣan ọrùn mi já ẹ bá wa ṣàdúrà fún àwọn tó ń kóde. Ọlọ́run nínú ọ̀la a bá a dá wọn sí oníṣàárẹ̀ ààrẹ làgbọ́n Ọlọ́run àwọn tó lè gbé bá náà àwa náà oníṣàárẹ̀ o àṣẹ wọn ò ní dáwọn sílẹ̀ kan tí àwa gbé o àṣẹ. Ní sáré tọmọtọmọ tọkọtọkọ àṣẹ àti gbogbo wa àṣẹ. ìfọ àdarí lè appreciate yẹn bá kí ní sàdísá wọ́n ṣe gan o wọ́n ṣe o. àdìsá èwo ń bẹ àdìsá méjì ló wà lọ́wọ́ mi àwọn àdìsá méjì ló ní wọ́n tó. Ọlọ́run nínú ara wà pẹ̀lú wọn Ọlọ́run á dá ọmọ yín sí máa àsìkò tí oúnjẹ iye Yorùbá bá jẹ́lẹ̀ wọn ò ní fi ń ṣàwátì. àṣẹ àti gbogbo wa. ẹ̀yin náà ti kọ̀tàn sílẹ̀ Yorùbá wuyì ẹ ti kọ̀tàn sílẹ̀ Ọlọ́run lè bàrẹ̀ àdèbà àdọ́rẹ̀ ní kú ní kékeré o àkàlàmàgbò ń ṣaláì lẹ́gbọ̀rọ̀ ọdún láyé ogún ọdún lẹ́yìn gbangban ẹlòkè ó yá Yorùbá wuyì fàásì ní sẹ àti sáà ní sẹ àkànbí ọmọ méjì ó yá àwọn aláàánú sí àgbẹ̀yìn ẹ̀yọ́ OPC alpha where na dey show face àwọn OPC wọn ní sùn lálẹ́ high blood pressure náà máa ní ẹ máa gbọ́n sókè. hello màmí. a kó oríire o. oríire ni. ẹ kú iṣẹ́ o. yes ma. ẹ kú iṣẹ́ kan láti Canada mo ti ń pè. ìyá màmí ẹ káàbọ̀. àwọn òṣìyàn à ń fọ́lọ̀ inú wa dùn. ẹ ṣeun ma. inú wa a ti ń jó a gbọ́ original information from you the authentic one. ó ṣe àwọn tàbẹ̀ nínú yẹn. màmí ẹ má gbọ́ wa nínú ilé ẹ má gbọ́ wa lórí fóònù nìkan. ẹ ṣé o. yes ma. up Yorùbá nation. up Yorùbá nation. à ń gbọ́ gbogbo ẹ̀. God bless you, ma. Yes, ma. Ẹ ṣeun, màmí. Yes. Bye. Àwọn ìyá Yorùbá wuyì ni wọ́n máa gbọ́ mi ní orí fóònù. Wọ́n tún máa gbọ́ mi nínú ilé. The love is massive. Tọ́pẹ́ is massive, baby. It's massive, Abẹ́ni. The love is massive. Ìfẹ́ yẹn ó lágbára. Àwọn bàbá mi náà fẹ́ sọ̀rọ̀. Ẹ bá a gbóhùn sókè sá. Abẹ́ni ayé làágbé. Ṣẹ̀wẹ́lẹ́ o. Abẹ́ni ayé làágbé o. Ṣẹ̀wẹ́lẹ́. Ẹ kú àṣeyọrí, ẹ kú ayọ̀. Ẹ ṣeun náà. Gbogbo alápò ayọ̀, gbogbo alápò àṣeyọrí. Mi ò mọ nǹkan tí mo lè sọ ju pé Àdúpẹ náà lọ. Àdúpẹ. Ọpẹ́ ni. Ẹ kú àṣeyọrí, ẹ̀yin gan lẹ kú àṣeyọrí. Gbogbo alápò àṣeyọrí, gbogbo alájọ ṣe. Torí ariwo yín lórí ọ̀rọ̀ yìí kì í ṣe díẹ̀. Ó wá múnú mi dùn pé ariwo yín ò já sásán. Wàhálà Sunday Igboho ò já sásán. Ó fẹnu wú géètì, ó fẹnu já wáyà, ó dẹ̀ fẹnu wú àwọn ọmọ tó wà nínú agbó jáde. Èyí múnú wa dùn lọ́tọ̀. Àdúrà mi ni wípé Yorùbá nation nígbà lẹ́yìn ọ̀kankan nù yín. Àṣẹ gbogbo wa pátápátá àṣẹ. Pẹ̀lú ògo Ọlọ́run Yorùbá nation tí wọ́n rò pé ò ní bọ́ sí yẹn yóò kúkú ṣe é ṣe lójú ẹ̀mí gbogbo wa. Àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. Mo gbàdúrà pé Sunday Igboho tí ń ṣàṣeyọrí kò sì ní ṣàtìtẹ́ láyé. Àṣẹ. Gbogbo yín náà ẹ ní sọnù tọmọtọmọ. Àṣẹ. Inú mi dùn púpọ̀ lẹ́ni o ní ìmọ̀ mo ṣe lè sọ. Ṣùgbọ́n nǹkan kan náà tó kàn kù ni pé ẹ máa bá wa pariwo ẹ̀ síta
wọ́n kó àwọn ọmọ ẹ lọ sílé ìwòsàn àti olùkọ́ wọn kí wọ́n bá wa tọ́jú wọn dáadáa torí ìrìn àjò wọn nù gbó kì í ṣe nǹkan tí a lè fojú fò dábẹ́ yẹn. I think that should be tomorrow's topic. Ó yẹ kí n kọ́ kalẹ̀ gan ni. sí wọn ń bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣàánú fún gbogbo wọn. Kò sí nǹkan tí máa sọ ju pé kásá máa dúpẹ́ lọ Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú bàbá wa Tinubu eléyìí tó ti ṣe yìí ó ti kọ̀wé ìtàn kalẹ̀ àdẹ̀ ní gbàgbé rẹ̀ nílẹ̀ Yorùbá. Àdúpẹ́ o àdúpẹ́ pẹ́ òkun mi ò ní tọ́jú bẹ́ẹ̀ lọ àti máa bá sọ̀rọ̀ lẹ́jọ́ mi. Ẹ ṣeun gan bàbá, ẹ ṣe gan. Mr. Túndé Lucas ẹ bá wa gbóhùn sókè. Àǹtí ẹ̀mí kọjá lọ ní o but at least mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà presently so tí máa ti rí life mi máa ń láì àti kí n bá lè mọ more informations and all that. Ṣé bẹ́ẹ̀ ẹ̀yin ni Túndé Fúlàní? Mo ti sọ nǹkan tí staniki náà yìí máa ń ta. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń jó ṣé Fúlàní ni girlfriend yìí ni? Ṣé Fúlàní ni girlfriend yìí? À ń bèèrè lọ́wọ́ ṣé Fúlàní ni girlfriend yìí? Fúlàní ni girlfriend yìí? Àní ṣé Fúlàní ni girlfriend yìí? Ó dà nǹkan tó lọ ní pé àwọn ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àtàwọn tíṣà àtàwọn ọmọ skul wọ́n ti fi wọ́n lẹ̀. Àkànbí ti gbà wọ́n jáde. Adúpẹ́ lọ gbogbo wa àtàwọn àwọn náà dúpẹ́ lọ́wọ́ ara wa. Gbogbo alájọ ń ṣe gbogbo pátápátá alájọ ń ṣe. Bẹ́ẹ̀ni. Ọmọ ìyá náà ni gbogbo wa pọtibú ìgbà míì àwọn àtẹnu náà máa ń ní misunderstanding understanding ló má ta. Ẹ ṣáà má jẹ Fúlàní o torí wá jẹ Fúlàní tá bá mú yín sọ́wọ́ àbí ẹ lọ fẹ́ Fúlàní tí bá gba yín mú. Túndé kò sí kòtò ń jẹ understand ilẹ̀ Yorùbá is it kò sí kòtò ń jẹ Yorùbá people are accommodating. No, we are not. Ayé àtijọ́ ni Yorùbá tẹ̀lé kó ayé ìsìn èèyàn kan tó bá máa sẹ́yìn tẹ̀ tí màá rẹ̀ máa ní kíkọ́ lọ́wọ́ 3 generation nílẹ̀ Yorùbá ṣàfihàn 3 generation kátó fọkọ kátó fẹ́ yàwó wá fẹ́ mọ̀ pé típíkà Yorùbá yẹ̀yàn. Fàájà ti bẹ̀rẹ̀ báyìí. Àbújá mo ti pàdé ìyàwó mi ìgbàmọ̀lẹ̀ pàdé ọmọ Ìrògbò ni mo fẹ́ ilẹ̀ Olújì náà ń gbé ilẹ̀ Olújì mo ti lọ tọrọ ẹ̀. Ẹ wá ń jó sí orin mọ́lá. Ẹjọ́ sórí Fúlàní ẹ tún wá dí àtẹ̀tẹ̀ Fúlàní sórí. How dare you? Nikki ẹ jẹ́ tó proof ẹ̀ fún wa ó yẹ proof wọn Nàìjíríà fún wa ó yẹ no let him proof wọn Nikki ẹ ní sùúrù ó yẹ proof wọn Nàìjíríà fún wa ẹ proof wọn Nàìjíríà fún wa Mr. Túndé à ń gbọ́ yín ẹ jọ ẹ tẹ́wà lórí YouTube jẹ́ ń gbọ́ Mr. Túndé o Mr. Túndé ti dé o à ń gbọ́ yín. For 10 years. Mo gbé ilẹ̀ Igbo dàgbà. Popsi mi ṣiṣẹ́ ní Savannah Bank and he was in charge of the whole eastern region. Back then, as the 80s and 90s, ọba ni mo dàgbà sí. Mo lè sọ Igbo, mo lè sọ Hausa. One Nigeria ni gbogbo wa torí pé mo ti ṣiṣẹ́ ní Hausa. Ẹni tó bá ṣiṣẹ́ first, most of us, we believe in one Nigeria as a first man because o lè lọ ṣẹlẹ̀ anywhere. Ṣé get me? O lè lọ ṣẹlẹ̀ anywhere. Gbogbo 36 states ni mo ti lọ because I used to work as a bodyguard to Jonathan and I worked with Barry for a while as well. Gbogbo 36 states ni mo ti lọ. Tí Mr. President bá lọ, a máa lọ 2 weeks in advance. A máa lọ ṣe Reiki, a máa lọ ṣe surveillance well, a máa lọ ṣe. So mo ti gbé láàrin different set of people, different tribes. Do you think you're a Yoruba first? Do you think you're a Yoruba first or you're a Nigerian first? I am a Yoruba first before Nigeria even came to be. Okay, so why do you say that? Ọmọ Nigeria. Oh yeah, Mr. Túndé, kí ló mú a jẹ́ one Nigeria lábẹ́ lọ́wọ́ yín o. As a first man, you always believe it is one Nigeria. Is what? No, what time you want so? As a first man, you believe it's one Nigeria. We don't care about that one. We care about you. Are you Yoruba first? Did you stand for Yoruba people? Because the last time you came to the show,
remember you were against Sunday. I wasn't against Sunday. You were against Sunday. You were against Sunday Igboho the last time you came. You were against Sunday Igboho totally. Sunday Igboho. I'm not getting you wrong. Sunday Igboho. You got to know so was just opinion of the no so. Still, come to play. It is still for the betterment of the Yoruba people. But Ijoye, you were against him now. Akara ogun bá gbóhùn sókè. Akara ogun bá gbóhùn sókè. Okay. Àwọn ọmọ tán. So Mr. Tunde, now, ẹni tí ó tẹ ó kò tẹ tí wàhálà. Èèyàn máa ń bú ọba lẹ́yìn tó máa déwájú tó máa change. And again, ilé ọ̀nà ọ̀rọ̀ Mr. Tunde, ọ̀nà ẹnu ọ̀nà ṣe padà. Gbèdéta sí ọ̀rọ̀ ẹnu. Àdúpẹ́ pé lẹ́nìí ọ̀rọ̀ tẹ sọ́njọ́ yẹn kò jẹ. Ó máa pùn bẹ́ẹ̀. Àìmọye èèyàn tí ò ní ìdífẹ́ Sunday Igboho ní àná. Ṣùgbọ́n tí wọ́n ríṣẹ́ ibi tó ń ṣe ní èní pẹ̀lú ìwé ẹkùn tí wọ́n padà fọ́ fún tí wọ́n padà nífẹ̀ẹ́. So àdúpẹ́ pé iná ti padà wálé. Tó wáyé pé Yorùbá gidi ni yín ni o. Tẹ́ kìí ṣe Túndé Fúlàní o. Ṣé pé àwọn Fúlàní ti ń jẹ́ Túndé, Bọ́lájí, Kàbírù, kíní kan. So wọ́n ní ká máa jẹ́ àbùdù nọ́ńsún, àbùdù kúlíkúlí, àbùdù dóńkúà. Àwọn ń jẹ́ Bọ́lájí. Wọ́n ń jẹ́ Babátúndé. Wọ́n ń jẹ́ Oyèyẹmí. Wọ́n dẹ̀ fáwà ní àbùdù. So ẹ lè jẹ́ one of them. Àmọ́. Bẹ́ẹ̀ kó tà sọ níṣẹ́ ní wọ́n Nàìjíríà ni wá. Ẹ proof fún wa. Àwọn Fúlàní lè gbé èkè. Ìjà tó ṣẹlẹ̀ níbàdàn níjẹta. Ẹbí Fúlàní ẹbí picture Fúlàní yẹn tó gbé èkè dání báyìí tó ń spray àwọn èèyàn wa. Wọ́n mu àwọn àmì Nàìjíríà mi mu. Wọ́n dẹ̀ àwọn náà rescue ẹ̀ lọ. Táwọn aráàlú mu. Wọ́n gbà lọ́wọ́ àwọn aráàlú wọn gbé lọ. Wọ́n tún padà fi sílẹ̀. Ó pé èèyàn mẹ́ta. Tó yẹ pé wọ́n Nàìjíríà ní ṣé àwa tajọ́ ọmọ Ìbàdàn a lè lọ sí ilẹ̀ Haúsá ká lọ pààyàn níbẹ̀. Òun gbé èkè dání. Ṣáwa lè gbé èkè dání. Wọ́n wọ́n jáwé yẹn wá gbé wọ́n gba 30 million. Àwọn tó kó ní èsì ẹ̀lẹ̀ wọ́n kọ́kọ́ gba 10.5 million. Wọ́n tún gba 15 million, 25.5 million. Tó máa fi dá kí ẹ̀hún bóyá kíní kan kékeré bí pure water company sí èsì ẹ̀lẹ̀ ṣáwọn èsì ẹ̀lẹ̀ tí wọ́n ní máa ṣiṣẹ́ ń bẹ̀. Now, Mr. Tunde, ó yẹ ọ̀rọ̀ mìtì ẹ fún wa lésì. Even in diaspora, we will say we are Nigerians. Baba, we are not talking about diaspora. Proof by one Nigeria. Tell about the proof by one Nigeria. I'm a mute. Proof one Nigeria for what? Are we equal? When you say one Nigeria, are we equal in Nigeria? And what is the importance of one? We one America, because one Canada, because one Burkina Faso, because one Niger, because one Kiniko. Why one Nigeria? Why does one is Nigeria? Say one England, who have one Canada? Say one Sierra Leone, I be one Burkina Faso. Why the one Nigeria? What is the oneness of behind that one Nigeria, if not fraud? We're all one. Yoruba. Jẹ́ ká sọ̀rọ̀ gidi o. Ẹ fi lẹ́yìn. Ẹ má bà fàájì wa jẹ́jàre à ń dúpẹ́ lọ́lọ́run kọ́ lọ́run tí káwọn ọmọ wa dé. Ọlọ́run tí káwọn ọmọ wa dé yẹn là ń dúpẹ́ fún. Ẹ bá wa ní tó máa sọ̀rọ̀ sókè. Mr. Richard ẹ bá wa dúpẹ́. Ẹ bá wa dúpẹ́. Mr. Tunde kan wá gbọ́ alẹ́ mi jó ni. Mr. Richard ṣe wà ń bẹ̀. Àkàrà ògùn ṣe wà ń bẹ̀. Mo fẹ́ bá sọ pé we are one Nigeria before, so mo fẹ́ kọ́ explain ká farabalẹ̀ fún bí gbogbo ṣe jẹ́ one Nigeria before. Kọ́ explain fún wa so èmi kò tí mi ní interest nìyẹn. They were saying we are all Nigeria before, we are all the same thing.
so explain bí èmi àti Fúlàní bá ṣe jọra wa. Ogun padà dé lálẹ́ Tógo ti wá dé báyìí. Fúlàní ò pẹ̀lú wa. Ok, ó yá Fúlàní wa yìí kò ṣe ṣàlàyé ní ìwà àti ìgbò àti jẹjẹ nǹkan mọ́. Mo ti àtẹ̀lé Fúlàní ò sí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi gbé last call lórí fóònù. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́n sókè lórí fóònù. Mr. Túndé bá wa mute mi ń lọ ní Sèmọ̀kẹ́yìn àti Níkì. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù à ń gbọ́ yín. Ó ṣeun bàbá ó máa ṣe. Ó ṣeun Ọlọ́run mi, ó ṣeun bàbá, ó ṣeun nẹ́tíwọ̀kì yín ló ń pariwo yìí. Ẹ ká tó yín fans mi bẹ̀rẹ̀ wọn ká tó yín pẹ̀lú ẹ̀kan sí. Mr. Túndé wọn Nàìjíríà yẹn àti Níkì ìjọba bára yín pọ̀ èmi ń sá lọ sìn. Ẹ lọ ẹ bá wa gbọ́n sókè. Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ẹ̀kú ètò. Àjọ ń ṣètò ní sáà o. Àdúpẹ́ o, àdúpẹ́ o, àdúpẹ́ lọ Ọlọ́run, àdúpẹ́ o, àdúpẹ́ o. Tọ́ Ọlọ́run á ń já irú ẹ̀ mọ́. Bá a ti tí ní irú ẹ̀ mọ́ dọ̀ ọwọ́ àwọn ọgbà wa. Wo ibi tí ẹ bá mójútó bẹ́ẹ̀. Ẹ rí i pé àwọn ìyá wa, àwọn Yorùbá wuyì, gbogbo wọn náà dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Tọ́ Ọlọ́run á ní fi wálẹ̀ o. Ọlọ́run ní fi wá dẹ o, Ọlọ́run ní fún àwọn àjòjì ńlẹ̀ wa gbà ó. Àwọn náà gbọ́dọ̀ ṣe wa ní gírí ẹ̀yìn àgbààgbà wa. Ẹ bá mi láti ètò yìí, ẹ bá mi láti iṣó, bàbá mi ẹ ní sùúrù ìjà mo fẹ́ bínú náà ẹ ní sùúrù. Ẹ bá mi láti ètò yìí náà, ẹ bá wa share fídíò yìí náà, kí ló dé náà, ẹ bá wa kọ́mẹ̀ntì lórí ẹ̀, ẹ bá wa ṣe thumb up lórí show yìí, màá ẹ́ńtà yìí o, ẹ bá wa jó sókè. Ẹ bá wa ṣe thumb up, ẹ dàpọ̀ ẹ fún wa ní sáà o. Ó yẹ bá a gbọ́ sókè sọ.